ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sà. ọmọ aládìíkù o. kábíyèsí bàbá. Sunday Igboho. kẹgbẹ́ bàbá. mo ló pè mí lóru àná bó ṣe ń wọ̀ Ìbàdàn. bẹ́ẹ̀ ni bàbá mi. ó ti lọ ọbọmọ jẹ́. kábíyèsí bàbá kábíyèsí. irú tí tọ́yà ṣẹ̀ṣẹ̀ rescue lókè òun sí ìjẹta rescue àwọn ẹ̀ àkóhùn Ìbàdàn ní ìjẹta mọ́júmọ́ àná. yàtọ̀ fún tàwọn principal àtàwọn ọmọ iléèwé torí ire òun. ẹ tún ti gbogbo yẹn àtàlọ́hún gbé wa bọ́dí lórí gbogbo yẹn tán náà tún pè mí kan jí àwọn kan gbé lókè o. lókè o. bí mo tún ṣe bẹ́ẹ̀ ni. àwọn mélòó. àwọn méjì ni wọ́n jí gbé. ẹ sì gbà wọ́n lẹ̀. lágbára Ọlọ́run. pẹ̀lú àwọn ọlọ́pàá àtàwọn sọ́jà tí ń bọ̀ ọ́ ṣiṣẹ́. àtàwọn ọlọ́pàá RRT bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn ọlọ́pàá RRT. àwọn ọlọ́pàá RRT tó tẹ̀lé àwọn tó bí 15. sí èsè pé ọwọ́ àjọ àgbáyé ti wà nínú ìrìn àjò rẹ̀ yìí torí pẹ̀lú tó ń kó lẹ́yìn ọba àyàn lẹ́rù. ká dúpẹ́ fọlọ́run ká dúpẹ́ fún bàbá Bọ́lá Ahmed Tinubu bàbá yẹn mi bàbá fẹ́ràn Yorùbá tó pọ̀ gan. àjọ Nàìjíríà ni kìí ṣàjọ àgbáyé. àjọ Nàìjíríà ni àjọ bàbá Tinubu ni. àjọ bàbá Tinubu ni. bàbá pé IG lóru gbà mí ọwọ́ kàbẹ́ wọn pọ̀ lágbo kọ̀ọ̀rù wọn gbé. ọsọ bẹ́ẹ̀. full support àti director of SS ni o àti civil officer gbogbo wọn gbogbo àwọn security officer ẹni wọn dó tán àlàáfíà gbọ́dọ̀ wà ní Nàìjíríà pàápàá jùlọ ilẹ̀ Yorùbá wa yìí torí pé ilẹ̀ Yorùbá nìkan náà ló kù tí ó ní ìfọ̀kànbalẹ̀. mo gbọ́ nǹkan kan wọ́n ní ìdáyìn fi ń ya nǹkan nù gbọ́ drone tẹ́ ń lò yẹn kìí ṣe drone tí a fi ń ya fíìmù wọ́n ní tàwọn ológun ni wọ́n ní ti ń gbọ́ sátáláìtì ni drone yẹn ń lò wọ́n ní ń ṣiṣẹ́ pẹ̀lú sátáláìtì ni. bẹ́ẹ̀ ni àwọn náà ló gbé fún wa gọ́ọ̀mẹ̀ntì náà ló fún wa. kábíyèsí Olódùmarè. ká lè mọ̀mọ́ rìn ká mọ̀mọ́ bọ́ síbi tí ó yẹ ká bọ́ sí. àwọn professional. àwọn tó ń control drone yẹn. Amẹ́ríkà ló ti wá. ọ̀tán ṣúgà já. Amẹ́ríkà ló ti wá. ẹnu rẹ ló fi sọ yìí kọ́mọ bá dàbí àpọ́pọ̀ pé bàbá Kọ́lá Olóòtú lè pẹ́ nǹkan jù. kẹfẹ́ bàbá. ó ní bàbá mi lálẹ́ ẹjọ́ tá à ń sọ̀rọ̀ ó ní bàbá mi ẹ wọ ẹnu lẹ̀ kẹ́ ẹ wọ ẹnu ọkọ̀ lọ́wọ́ gbé fídíò lọ́wọ́ ya gbogbo bàtálíọ̀nù sọ́jà àtọlọ́pàá tí ẹ kó tì ọ́ ọwọ́ ya gbogbo mọ́tò lọ́nù gbó bẹ̀rẹ̀ bẹ̀ mọ́dé ha. bẹ́ẹ̀ni. ó sì ní. fún mi ní láìpẹ́ láì jìnnà mọ́ ní àwọn ọmọ yẹn ọlọ́wọ́ sí ni wọ́n ní rí láìpẹ́. ọ̀sọ̀ bẹ́ẹ̀ ìjọ tó dá ó ní ọjọ́ tó dá ìyẹn ló fún mi confidence tí mo fi sọ̀rọ̀ lórí rédíò ńgbà mọ́ sọ́njọ́ Sunday pé kó tó di Sunday tí ń bọ̀ pẹ̀lú ògùn Ọlọ́run ìmúròyìn ayọ̀ wá báyìí ọ̀sọ̀ bẹ́ẹ̀ fún mi ìfẹ́ dá déètì tó dá ni. Yes sir. ó sì sọ wọn dẹnu bodè ibi tó ní à ń wà náà wọ́n mú wọn mọ́ bá a bá ní ká fojú sùnùkùn. ó kọjá bẹ́ẹ̀ o. ṣé. ìjọba Nàìjíríà ṣiṣẹ́ bàbá jùlọ wàláì mo ń sọ pé àwọn bàbá yẹn o bàbá Tinubu òsùn lórí ìrìn àjò àwọn àti gbogbo òsùn bàbá yóò mú un parọ́ ni. àwọn aráàlú kan máa ń sọ nǹkan kan pé. àwọn gbé fóònù náà ni pé àwọn gbogbo ọ̀nà gbogbo ntọ́lọ́ máa fi lágbára àwọn gbọ́dọ̀ káwọn èèyàn jáde sẹ́ wọ́n kọ́ dàbí àwọn ọmọ síbọ̀kì àkọ́kọ́ fọlọ́run torí wọn tó ń ṣe fún Jonathan ń gbà ẹ̀ mo tó ń tó sọ. bẹ́ẹ̀ni wọ́n fẹ́ járáǹkì ìjọba bàbá. èyí ò ní pé àwọn ọmọ tí wọ́n kọ́ yẹn. mo dẹ̀ fi ń dá yín lójú bàbá. ẹ rí i pé níjọba bàbá Tinubu yìí ni ogun bandits yóò dókun pátápátá èmi ni mo mọ nǹkan tí mò ń rí. ó fi ń dá àwọn èèyàn lójú bẹ́ẹ̀. bàbá Tinubu bẹ́ẹ̀ ni mo sọ mo fọlọ́ ń búra. ogun bandits yóò dópin. níjọba bàbá Tinubu yìí ogun bandits yóò dópin pátápátá ẹ rí i pé gbogbo ẹ ti ń ṣe kùlẹ̀ báyìí. ìwọ ń sọ pé ó ní ọsàn kankan lálẹ́ àná ó ní pẹ̀lú ògùn ọlọ́ngbà tí wọ́n bá dá àwọn àsìkò kan ó ní bẹ́ẹ̀ yẹn bá fẹ́ lọ roko rẹ̀ láago kan òru ó ní yóò mọ mọ́kọ́ àtàdá kò ní sí kí ló ń ṣe ń bẹ̀ o. níjọba bàbá Tinubu yìí á sọ̀rọ̀. níjọba bàbá Tinubu yìí náà. Ọlọ́run ló máa rìn lọ. bí wọ́n ṣe wí. ṣe ti ń lọ pẹ̀lú DSS ni o sójà ni o director of IG gbogbo wọn pẹ̀lú plan tí wọ́n ní lẹ́tọ̀ àwọn nǹkan security náà ti nílẹ̀ o tẹ́mi fojú rí tí mo dẹ̀ confam tí bàbá Tinubu dẹ̀ ti ṣètò gidi síbẹ̀. ọ̀dà mo fẹ́ sọ nǹkan kan bí wọ́n ṣe sọ̀rọ̀ yìí àwọn kan mọ̀ sọ pé kiri bí arrangement mọ̀ ní pé ó yẹ kájọ àgbáyé ó ṣèwádìí lórí àwọn ọmọ. ẹni tó sọ pé arrangement nìyẹn bí ìkọ́fẹ́ evidence ẹ̀ lẹ̀. wọ́n láwọn tí a pa wọ́n ní àárí fídíò rẹ̀ wọ́n láwọn ọmọ tí àwọn agbésùnwọ̀mí tí wọ́n ní a pa àárí fídíò rẹ̀ àwọn tí wọ́n ní a kó àwọn mẹ́jọ yẹn. a bá ń fi ọ̀pọ̀lọpọ̀ fídíò síta wọ́n ní ṣé wọ́n yẹ kó máa fi fídíò yẹn síta. tó bá jẹ́ pé tá bá release ẹ̀ wọ́n máa sọ di tribalism pé kìnnìkan kan yẹ kó yé ju mo ṣe sọ. èmi mọ̀ dọ́dọ̀ Ọlọ́run pé ìjọba bàbá Tinubu lógun bandit ó dópin. kábíyèsí Olódùmarè. olùkúlẹ̀ tó lè sọ pé bàbá Tinubu ló àríjẹ
olórí burúkú tó máa sọ pé federal government lọ́wọ́. òde pẹ̀lú ọ̀rọ̀ rẹ o òde pẹ̀lú ọ̀rọ̀ rẹ o ó ti tó bá wọn. lórí ọ̀rọ̀ ni mo sọ fún yẹn náà wẹ́ẹ̀ tí yẹn máa jókòó tó rẹ̀ máa ronú pé federal government ló arrange pé kí wọ́n lọ jí àwọn sún àwọn kéékèèké. kálukú ní kálukú ẹ̀. kíkí ni wọ́n bá lè ṣe ṣé kí wọ́n lè fi yìn wọ́n ní àbí kí sáwọn kéékèèké tó ń jí gbé sáwọn náà fẹ́ dìbò fún wọn ni. àwọn èèyàn ò ní wọn sọ pé wọ́n jẹ́ àwọn àgbàlagbà gbé àwọn kéékèèké náà jí gbé federal government máa wá sọ pé kí wọ́n lọ jí wọn fún kíni. ẹni tó bá ní ọ̀pọ̀lọpọ̀ yẹn tó ronú pé bàbá Tinubu lọ arrange irú nǹkan báyẹn wèrè yẹn ló lè ronú irú yẹn báyẹn náà. ọ̀dà mímọ̀ dọ́dọ̀ Ọlọ́run pé ọwọ́ bá àwọn tó ṣiṣẹ́ yẹn ọwọ́ bá àwọn ju bẹ́ẹ̀ ṣe rò lọ. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ó ju bí mo ṣe rò lọ. ọwọ́ bá àwọn ju bẹ́ẹ̀ ṣe rò lọ yóò bá bẹ́ẹ̀ nu wọn pàápàá. ó ti tán má sọ nǹkan kan òde o tí a máa wí pa ọ̀rọ̀ rẹ nu mọ́tà sì rí ìdánwò. kábíyèsí Olódùmarè Ọlọ́run tó nílẹ̀ tó lọ́run ìjọba mú ọgbọ́n àwọn ẹni tí ó kàwé wọ́n fi kún ọgbọ́n ọ̀mọ̀wé wọ́n papọ̀ mọ́ ìntẹ́lígẹ́ǹsì ìyẹn fi rí àwọn tí wọ́n gbé àwọn tíṣà àtàwọn píríncípà tí wọ́n fi rí wọn mú. ó ti dé ọgbọ́n olóòtú dé. lẹ́yìn ìgbà tí wọ́n mú wọn tán o kánnakánná nàmẹ́ ẹ̀gà ìjà ń bọ̀ ìjà èdè láàrin ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ àti ìjọba àpapọ̀. ṣẹlẹ̀ tó múni gbọ́. ìjọba àpapọ̀ níta kọ́kọ́ rí mùjísà tá a kọ́kọ́ rí ni pé bí ẹ ṣe tú gbogbo wọn lẹ̀ píríncípà ń dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ kò tiẹ̀ sọ nǹkan kan papọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ rárá. ibi ara ti ń fún mi bọ̀ nù pé àkíní yìí. gbogbo wa o. tí ohun tá a fọ fún fèrè ni fèrè fọ̀ jáde ni àbí bó ṣe rí lára píríncípà. ó ti dé olóòtú. gbàrà tí píríncípà tí a sì gbẹ́nu ọkọ̀ ntọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ọkọ̀ mi ń kọ́ ọmọ mi ń kọ́ mọ́tò mi ń kọ́. àwọn èèyàn wá wo pé ìwọ tó lọ ń sọ ló tó ń rántí mọ́tò. àṣẹ mọ́tò ni wọ́n fi mọ́tò rẹ̀ ní kọ́kọ́ kó àwọn èèyàn sí kí wọ́n tó kó wọn dójú igbó wọ́n ti á sun mọ́tò rẹ̀. nígbà táyé rí i pé atẹ́gùn ọ̀rọ̀ mọ́tò lè máa dà yá láàmú tí ó bá rí mọ́tò rẹ̀ bí ìgbọ́ méke bá sọ kíní worowóró òṣèré rẹ̀ nù. ń pé bèbí mi ń kọ́ o bàtà mi ń kọ́ o. ọgbọ́n olóòtú dé o. sẹ́nitọ̀ Sàràfàdín Àlì tí ó fẹ́ gbégbá gómìnà nínú ẹgbẹ́ àsíá ẹgbẹ́ APC ló bá lọ já mọ́tò kan àjà àbàdàn. tó múni gbọ́. ó ní ìyá má ronú lọ bẹ̀ mọ́ mọ́tò tuntun ní ti dí mọ́tò rẹ̀. kọ̀pẹ́ kò jìnnà làwọn èèyàn lọ ń kí wọn lọ síbítù kábíyèsí Ṣọ̀ún ọba Ògbómọ̀ṣọ́ ọba àjàgbọ́mọ̀gún létí ọba gbọ́kùnyìnbọn ọdẹ sákírá elémele ó lọ kí wọn ní ọsibítù ó sì ṣàdúrà fún wọn. kọ̀pẹ́ kò jìnnà tí a kúrò lọ́sibítù wọ́n wá kó wọn àwọn sọ́jà àtọlọ́pàá àti DSS wọ́n wá lọ handover wọn lé gómìnà lọ́wọ́. gómìnà promise àwọn nǹkan tó dáa lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n gbé yìí wọ́n sì bá wọn sọ̀rọ̀. inú gómìnà dùn ṣùgbọ́n o mùjísà tá a tún rí gbọ́ gómìnà jáde o wọ́n fi ọ̀rọ̀ léde wọ́n sì ní àwọn ń ké tọ́tọ́tọ́ àjọ àgbáyé ẹgbà wá o. ọ̀yá ẹ bẹ̀rẹ̀ wádìí tó gbóná lórí bí wọ́n ṣe kó àwọn ọmọ iléèwé àti píríncípà. kẹwàá mú nọ́mbà. dàtísítì ṣe é pé agbára ìwádìí ti Nàìjíríà ò lè gbé pé agbára àjọ àgbáyé. àjọ àgbáyé àwọn èèbó wà ń bẹ̀ gbogbo nǹkan wà ń bẹ̀ kò ní sí ẹlẹ́yàmẹ̀yà kò ní sí à ń kígbá kan bọ̀ nǹkan nú. ìwádìí wo ni gómìnà fẹ́ káwọn èèyàn ó ṣe? ṣé ọ̀rọ̀ àwọn tí a ń gbà jáde yìí àbí ọwọ́ lè jọ táwọn èèyàn ń sọ pé kínní ń dàbí àrẹ́gmẹ́ǹtì? gómìnà sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n ọlọ́jọ́ àgbáyé ó ní ká ẹ wádìí bí ẹ ṣe kó àwọn ọmọ lọ. lákọ̀ọ́kọ́ tí gómìnà kọ́kọ́ sọ ni pé òun kéde póun ó ṣe pírẹ́sidẹ́ǹtì lẹ́yìn wákàtí 4 àbí 7 rẹ̀ ní àlọ́rẹ̀ kó àwọn ọmọ àti píríncípà. ẹ mọ́ gbàgbé pé nínú ìṣẹ̀lẹ̀ yìí odidi tíṣà méjì lọ sí wọ́n pa kan lálákọ̀ọ́kọ́ tí wọ́n dú tí gbogbo èèyàn wò báyìí àṣẹ wọ́n tún dú kan behind the camera tẹ́nìkan kan ò rí ó di méjì báwọn. ẹ mọ́ gbàgbé pé nínú ìṣẹ̀lẹ̀ yìí
ọ̀gá sọ́jà oníràwọ̀ lọ sí ẹ mọ́ gbàgbé pé kìí ṣe sọ́jà ẹyọ kan ló kú o ẹ mọ́ gbàgbé pé kìí ṣe sọ́jà nìkan ló kú o àwọn ọdẹ tó bá lọ́rìn wá o ẹ mọ́ gbàgbé pé àwọn àmọ̀tẹ́kùn agbọ́pàwọn náà wọ́n fara ba ìṣẹ̀lẹ̀ ọ̀hún. bọ́bá wá rí bó ṣe rí yìí a jẹ́ pé kánnakánná nàmẹ́ ẹ̀gà ìjà ń bọ̀ ìjà èdè ta ni ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ń bá wí ta ni ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ń nàka léèbù sí. ẹlẹ́ẹ̀kejì tó dàbí rẹ̀ ẹgbẹ́ APC ti gbọ́ wọ́n ti gbẹ́kẹ̀dé tó ní agbára jáde o jọ́ kejì Lucy Ọmọlẹ̀ jáde ní house ní senate níbi tí sìmẹ́ǹtì gbé dulẹ̀ ló ní irú kí ló ṣubú tu àwọn yìí ló bá bẹ̀rẹ̀ sí ní kà ní sin ní fi kún wípé kí àwọn gbọ́ nǹkan kan tí gómìnà sọ pé ọ̀rọ̀ yẹn bó ló ṣe rí létí ó rojọ́ títí débi pé táìmù fi fẹ́ lọ. wá mú nọ́mbà yìí o. àrò pé ọ̀rọ̀ tán síbẹ̀ ni. ìrètí dé fún gbogbo. èyí tá a tún wá gbọ́ lẹ́yìn rẹ̀ ó burú jáì. Kọ́láwọlé. èyí tá a tún gbọ́ lẹ́yìn ẹ̀ ó burú jáì. lẹ́gbẹ́ APC bá fi ìkéde léde. wà ní kalẹ̀. wọ́n ní kí gómìnà pínlẹ̀ Ọ̀yọ́ kó jọ̀wọ́ ara rẹ̀ lẹ̀ fún ìwádìí tó ní agbára. ìwádìí ọ̀rìn kí ni wí tí wọ́n ṣèwádìí lórí gbogbo owó tí ń lọ local government láti bẹ̀rẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ ìjọba wọn tí wọ́n ń ṣe látọdún méje wọ́n bẹ̀rẹ̀ wádìí ẹ̀. bá a ṣe gbọ́ wọ́n ní 1 billion kan tó yọ lọ local government níbo lówó ń lọ táwọn local government ò fi rówó ṣe security. ó ti dé. wọ́n béèrè wọ́n ní 30 billion kan owó kan bíi ìdúgbàmù kan ní Bódìjà àwọn kan ní 50 ni àwọn kan ní 30 ni èyí ó wà wí ìjọba ti fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pé kò tó 50 ẹ má dá wọn lóhùn 30 ni. bílí ni o kìí ṣe mílí o bílí sọ ọmọ bí wọ́n ṣe pé bílí aminu 30 bílíọ̀nù. wọ́n ní 7 bílíọ̀nù bóyá 7.8 àbí 7.5 bílíọ̀nù owó bàálù tí ó mọ sọ gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ó mọ fò káàkiri gbogbo inú igbó tí ó mọ wo nǹkan tí ń ṣẹlẹ̀ níbo lówó ń wọlẹ̀ sí bàbá rí bàálù bàbá rówó kárí bàálù. ẹ̀sùn tí a fi kan gómìnà ó tó 21. wọ́n ní kí gómìnà ọmọ múra o wípé yóò jọ̀wọ́ ara rẹ̀ lẹ̀ fún ìwádìí tó lágbára. gbogbo owó local government ibi tí ń wọ̀ látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ látìgbà tó ti bẹ̀rẹ̀ látọdún keje wípé yóò ṣírò rẹ̀ yóò sọ̀rí kí ni wí ìṣirò. ẹni mo fi ní kánnakánná nàmẹ́ ẹ̀gà ìjà ń bọ̀ ìjà èdè. ẹ wá gbọ́ lójú ti yín ẹ̀yin tẹ́ ń gbọ́ mi láàárọ̀ yìí. ṣé kí ní ń jọ arrangement àbí ọjọ́ arrangement? ẹ̀yin tó bá jọ arrangement ṣé odidi àtísà tí wọ́n dún bú wọ́n fà wọ́n ẹni ẹlẹ́ni arrangement ni. nínú tí sọ́jà sì kórìíra jù láyé ni kí wọ́n pàdánù ọmọ ogun ṣé àwọn ọmọ ogun sọ́jà tí wọ́n kú ṣé wọ́n lo àwọn náà fún arrangement ni. ẹ̀yin tí ọba wá já arrangement àṣẹ gbọ́ rí pé wọ́n kógójì èèyàn àti èèyàn bíi 40 something bóyá 44 àbí 46 tí wọ́n sì kó gbogbo wọn tó jẹ́ pé ìwọ̀nba tí wọ́n dùn wọ́n sì kó gbogbo wọn lẹ̀ nǹkan kan wàá ha wọ́n láà níbi wọ́n ti ń yìnbọn mọ́ra wọn. ẹ máa fi kàn án o ẹ gbọ́ tí ọba jọ arrangement àwọn tí wọ́n ní apá nínú àwọn agbésùnmọ̀mí wọn ò fi fídíò rẹ̀ hàn wá lóòótọ́. àwọn mẹ́jọ tí wọ́n ní wọ́n kó yẹn àrí fídíò wọn pàtró wọn. bóyá ń torú gómìnà lójúnù tó fi ní kí àjọ àgbáyé wọn wá bá wa dá sí i. nígbà tá a wá gbé kalẹ̀ bẹ́ẹ̀ àwọn kan ní bí wádìí ọ̀rìn kí ni wí bá lọ lọ́wọ́ pé a patrol lásán àwọn tí wọ́n jọ mọ́ra wọ́n lè fẹsẹ̀ fẹ́. wọ́n ní tí wọ́n bá sójú àwọn tó kú ó lè ṣàdínà gbòòkú fún ìwádìí. ẹ máa wọlẹ̀ bàbá àgbèrò mọ́kàrí àtàǹbásádọ̀ rẹ̀
ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ nípa ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí mo ní kánákáná na mẹ́ẹ̀gà ìjà ń bọ̀ ìjà èdè. bájọ àgbáyé bá kẹsẹ̀ bọ ọ̀rọ̀ yìí yóò lé díẹ̀ o. àjọ àgbáyé àwọn ni a máa gbèjà ẹni tí ò lólùgbèjà. àwọn òwòjú ọlọ́fìn dá tí a bá gbé ìwádìí wọn jáde tí wọ́n sì bá bẹ́ẹ̀. ó ń ṣe kọ́bẹ̀ ọba Nàìjíríà ń dì. ìyẹn lájọ àgbáyé bí a bá ní kí gómìnà máa káwọ́ ẹ̀yìn níwájú àwọn sẹ́nitọ̀ tí wọ́n pè é sẹ́ǹkwárì tó lágbára gbogbo àwọn ìwádìí 21 tí wọ́n fi ẹ̀sùn tí wọ́n fi kan gómìnà yìí tí ọba ìwẹ̀ kọ́ yán kẹ̀kẹ́ àjẹpẹ́ kánákáná na mẹ́ẹ̀gà ìjà ń bọ̀ ìjà èdè ọmọ alágbára díẹ̀. wọ́n ṣí ojú òpó lẹ̀ tẹ́ láǹfààní àti bá wa sọ̀rọ̀ mo fẹ́ kẹ́ ẹ dá sọ̀rọ̀ tó wà nílẹ̀. èmi ọwọ́ mi méjèèjì rèé ọmọ ní fi gbẹ́jọ ń wò sí lẹ́yìn ẹnì kankan. Sunday Igboho bá wa sọ̀rọ̀ ó ti dé ó ṣe é ṣe kó bá wa sọ̀rọ̀ láàárọ̀ yìí. bó ṣe ń wọ Ìbàdàn lóru àná ló pè mí pé bàbá mo ti dé pẹ̀lú àwọn ọ̀rọ̀ ẹkùn mi. Next step tó fẹ́ gbé yóò sọ fún wa. ṣé gbogbo ń tà ń wò nínú igbó táwọn Sunday Igboho ń ṣe pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe drone ṣe ń fly drone. ṣé erémọdé tí wọ́n pè ń content ni àbí drama. àṣeyọrí wo làwọn Sunday Igboho ti ṣe. ìṣọwọ́sowọ́pọ̀ àwọn ọlọ́pàá àtàwọn sọ́jà tí wọ́n kó ti Sunday Igboho bó ló ṣe lágbára bẹ́ẹ̀. ṣé ẹ gbọ́ rí pé àkọ́jọ́dé ọjà àgbẹ̀ kan lọ nú igbó ìjọba àpapọ̀ wá kó ọlọ́pàá àti sọ́jà wọ́n kó tẹ̀lé kí wọ́n mọ̀ bá àṣẹ. àwọn ìlọ́ọ̀sì gbàǹgbàǹgbà bíi 22 tí ń tẹ̀lé Sunday Igboho yìí pẹ̀lú mọ́tò ambulance tí a fi ń tọ́jú àwọn èèyàn tí nǹkan kan bá ṣèṣe lójú ogun yìí. ṣé owó Sunday Igboho náà ló tó bẹ́ẹ̀ ni àbí agbára ìjọba àpapọ̀ ti wà ń bẹ̀? ẹni ìṣẹ̀lẹ̀ kó múra sílẹ̀. ẹni ìṣèkà kó múra síta àtọ̀rẹ́ àti ìka ìkan ò ní bẹ́ẹ̀. ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní tí wọ́n bá dá ọlọ́pàá state police ilẹ̀ ọlọ́fi kíjọba wọ́ àtẹsẹ̀ níbẹ̀ kìí ṣe pé kí wọ́n wá sọ pé kí state police kó tún máa gbàṣẹ lọ́wọ́ IG àpapọ̀ kó máa bá wọn tó wípé state lágbára láti dá ọlọ́pàá state ẹ̀ lẹ̀ gbèsè báwọn ní Àmọ̀tẹ́kùn àwọn kan ró wọn lágbára ni wọ́n ti jẹ training. ẹ má má ṣe o ìkà òsùnwọ̀n ẹ má má ṣe o. kí lẹ rí sọ̀rọ̀ yẹn ǹjẹ́ àti ẹ̀ ní ìdí state police gan kí la fẹ́ fi state police ṣe níbi etí ebi ti ń pa gbogbo èèyàn káàkiri owó tààtò mọ́ fi jẹun tí wọ́n fi kó rẹsì wọlé tí wọ́n fi kó iṣu wọlé kó gàrí wọlé ẹ̀ tún ti máa lè dá state police lẹ̀. ojú tẹ̀yìn bá fi wò ó jẹ́ kọ́kọ́ gbọ́ àbọ̀ láti. mo tún gbọ́rọ̀ àgbàdé. tá a bá pe Sunday tí nọ́mbà rẹ̀ bá lọ. bí ó ṣe. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sà. ọmọ aládìíkù o. kábíyèsí bàbá. Sunday Igboho. kẹgbẹ́ bàbá. mo ló pè mí lóru àná bó ṣe ń wọ̀ Ìbàdàn. bẹ́ẹ̀ ni bàbá mi. ó ti lọ ọ̀bọ̀mọjẹ́. kábíyèsí bàbá. ọ̀rọ̀ kọ́ńtẹ́ǹtì rẹ̀ yìí ọmọ mìlú títí. kẹgbẹ́ bàbá. ọ̀rọ̀ dírámà tẹ́ ń fly drone yìí ọmọ mi gbogbo òlú títí. Ọlọ́run ló máa ń ṣe bẹ́ẹ̀. ẹ yàánú gbòòrò ẹ tó lọ lè yàánú gbó. kábíyèsí bàbá. dákun fún lábọ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe lọ èyí tí ò ní pa security lára ni o. gẹ́gẹ́ bó ṣe sọ fún mi. Ọlọ́run ò ní jẹ́ kí ó bàjẹ́ fún yín sà. àmì Ọlọ́run. mo lè kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé tí wọ́n ń dúró tì wá tí wọ́n ń ṣàdúrà lọ́tún lọ́sẹ̀. Ọlọ́run bá tó láyé tọ́lọ́run kò ní jẹ́ ká bọ́wọ́ àwọn ajínigbé àdẹ̀ní sí ìtọ́mọtọ́mọ. àmínà. Ọlọ́run bá tó láyé tọ́lọ́run á bá mi dúró tì gbogbo Yorùbá ogun òní kó wa lọ́lẹ̀ Yorùbá lásán. àmì o. èmi kàn gbìyànjú kẹtàgbára ní kẹ̀ká láti pé káàbò wà náà ni so wọ́n bá ti pè mí gbà mí irú tí tọ́yà àṣẹṣẹ rescue lókè òsì ìjẹta rescue àwọn ẹ̀ àkóhùn nìbàdàn ní ìjẹta mọ́júmọ́ àná
yàtọ̀ fún tàwọn principal àtàwọn ọmọ iléèwé torí ire òun ẹ tún Yàtọ̀ ti fún gbogbo yẹn àtàlọ́hún gbé wa borí lórí gbogbo yẹn tán náà tún pè mí kan jí àwọn kan gbé lókè o. lókè o So, bí mo tún ṣe bẹ́ẹ̀ ni. àwọn mélòó Ṣe tẹ̀nà àwọn méjì ni wọ́n jí gbé. ẹ sì gbà wọ́n lẹ̀ Lágbára Ọlọ́run. pẹ̀lú àwọn ọlọ́pàá àtàwọn sọ́jà tí ń bọ́ ṣiṣẹ́. Àwọn ọlọ́pàá RRT bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn ọlọ́pàá RRT. Àwọn ọlọ́pàá RRT tẹ̀lé àwọn tó bí 15. sí èsè pé ọwọ́ àjọ àgbáyé ti wà nínú ìrìn àjò rẹ̀ yìí torí pẹ̀lú tó ń kó lẹ́yìn ọba àyàn lẹ́rù. Ká dúpẹ́ fọlọ́run, ká dúpẹ́ fún bàbá Bọ́lá Ahmed Tinubu, bàbá ẹ̀mí ọ̀, bàbá fẹ́ràn Yorùbá tó pọ̀ gan. àjọ nàìjíríà ni kì í ṣàjọ àgbáyé. Àjọ Nàìjíríà ni àjọ bàbá Tinubu ni. àjọ bàbá Tinubu ni. Bàbá pé IG lóru gbà mí ọwọ́ kàbí wọn pọ̀ lágbo kọ̀ọ̀rù wọn gbé. ọsọ bẹ́ẹ̀. Full support àti director of SS ni o àti civil officer gbogbo wọn gbogbo àwọn security officer ẹni wọn dúró tán pé àlàáfíà gbọ́dọ̀ wà ní Nàìjíríà pàápàá jùlọ ilẹ̀ Yorùbá wa yìí torí pé ilẹ̀ Yorùbá nìkan náà ló kù tí ó ní ìfọ̀kànbalẹ̀. mo gbọ́ nǹkan kan ìgbà kẹ́kẹ́ àwọn pípé yẹn. mo gbọ́ nǹkan kan wọ́n ní ìtẹ̀yìn fi ń ya nǹkan nù gbọ́ drone tẹ̀ ń lò yẹn kìí ṣe drone tí a fi ń ya fíìmù wọ́n ní tàwọn ológun ni Rárá o. wọ́n ní ti ń gbọ́ sátáláìtì ni drone yẹn ń lò wọ́n ní ń ṣiṣẹ́ pẹ̀lú sátáláìtì ni. Bẹ́ẹ̀ ni àwọn náà ló gbé fún wa gọ́ọ̀mẹ̀ntì náà ló fún wa pé ká mọ̀. Kábíyèsí Olódùmarè. Ká lè mọ̀ rìn ká mọ̀ bọ́ síbi tó yẹ ká bọ́ sí. àwọn professional Àwọn tó ń control drone yẹn ẹ Amẹ́ríkà ló ti wá. ọ̀tàn ṣúgà já Amẹ́ríkà ló ti wá. ẹnu rẹ ló fi sọ yìí kọ́mọ́ bá dàbí àpọ́pọ̀ pé bàbá Kọ́lá olóòtú lè pẹ́ nǹkan jù. Kẹ̀kẹ́ sà kẹ̀kẹ́ bàbá. ó ní bàbá mi lálẹ́ ẹjọ́ tá à ń sọ̀rọ̀ ó ní bàbá mi ẹ wo ẹnu lẹ̀ kẹ́ ẹ wo ẹnu ọkọ̀ lọ́wọ́ gbé fídíò lọ́wọ́ ya gbogbo bàtálíọ̀nù sọ́jà àtọlọ́pàá tí ẹ kó tì ọ́ ọwọ́ ya gbogbo mọ́tò lọ́nù gbó bẹ̀rẹ̀ bẹ̀ mọ́ ní ha. Bẹ́ẹ̀ni. ó sì ní. Fún mi ní láìpẹ́ láì jìnnà mọ́ ní àwọn ọmọ yẹn ọlọ́wọ́ sí ni wọ́n ní rí láìpẹ́. ọ̀sọ́ bẹ́ẹ̀ ìjọ tó dá ó ní ọjọ́ tó dá ìyẹn ló fún mi confidence tí mo fi sọ̀rọ̀ lórí rédíò ńgbà mọ́ sọ́njọ́ Sunday pé kó tó di Sunday tí ń bọ̀ pẹ̀lú ògùn Ọlọ́run ìmúròyìn ayọ̀ wá báyìí ọ̀sọ́ bẹ́ẹ̀ fún mi ìfẹ́ dá déètì tó dá ni. Yes sir. ó sì sọ wọn dẹnu bodè ibi tó ní à ń wà náà wọ́n mú wọn mọ́ bá a bá ní ká fojú sùnùkùn Ó kọjá bẹ́ẹ̀ o. bá ṣé Ìjọba Nàìjíríà ṣiṣẹ́ pàápàá jùlọ wàláì. Mo ń sọ pé àwọn bàbá yòó bàbá Tinubu ò sùn lórí ìrìn àjò àwọn àti gbogbo ò sùn. Bàbá yóò mú un parọ́ ni. àwọn aráàlú kan máa ń sọ nǹkan kan pé Àwọn gbogbo ọ̀nà gbogbo ntọ́lọ̀ máa fi lágbára àwọn gbọ́dọ̀ káwọn èèyàn jáde sẹ́. Wọ́n gbọ́dọ̀ dàbí àwọn ọmọ sí pọ̀kì. Àgbẹ̀fẹ́ fọlọ́run torí wọn tó ń ṣe fún Jonathan gbà ẹ̀ mo tó ń tún sọ. Bẹ́ẹ̀ni. Wọ́n fẹ́ ṣe fún bàbá. wọ́n fẹ́ járáǹkì ìjọba bàbá Jẹ́mi bàbá Tinubu yóò kù fún wa dáadáa. èyí ò ní pé àwọn ọmọ tí wọ́n kọ́ yẹn Mo dẹ̀ fi ń dá yín lójú bàbá. Mm. Ẹ rí i pé níjọba bàbá Tinubu yìí ni ogun bandits yóò dótun pátápátá. Èmi ni mo mọ nǹkan tí mò ń rí. ó fi ń dáwọn èèyàn lójú bẹ́ẹ̀ Bàbá Tinubu bẹ́ẹ̀ ni mo sọ mo fọlọ́ ń búra. ogun bandit ó dópin Níjọba bàbá Tinubu yìí ogun bandits yóò dópin pátápátá. Ẹ rí i pé gbogbo ẹ ti ń ṣe kulẹ̀ báyìí. ìwọ ń sọ pé ó ní ọsàn kankan lálẹ́ àná ó ní pẹ̀lú ògùn ọlọ́ngbà tí wọ́n bá dá àwọn àsìkò kan ó ní bẹ́ẹ̀ yẹn bá fẹ́ lọ roko rẹ̀ láago kan òru ó ní yọ̀ọ́ mọ mọ́kọ́ àtàdá kò ní sí kí ló ń ṣe ń bẹ̀ o. Níjọba bàbá Tinubu yìí á sì ọlọ́run. níjọba bàbá Tinubu yìí náà Ọlọ́run ló máa rè lọ. ẹ bí wọ́n ṣe wí bí wọ́n ṣe wí. Ìgbésẹ̀ ti ń lọ pẹ̀lú DSS ni o sójà ni o director of IG gbogbo wọn pẹ̀lú plan tí wọ́n ní lẹ́tọ̀ àwọn nǹkan security wọn ti nílẹ̀ o tẹ́mi fojú rí tí mo rẹ̀ confam tí bàbá Tinubu dẹ̀ ti ṣètò gidi síbẹ̀. ọ̀dà mo fẹ́ sọ nǹkan kan bí wọ́n ṣe sọ̀rọ̀ yìí àwọn kan mọ̀ sọ pé kiri bí arrangement mọ̀ ni pé ó yẹ kájọ àgbáyé ó ṣèwádìí lórí àwọn ọmọ. ẹni tó sọ pé arrangement nìyẹn bí ìkọ́fẹ́ evidence ẹ̀ lẹ̀. wọ́n láwọn tí a pa wọ́n ní àárí fídíò rẹ̀ wọ́n láwọn ọmọ tí àwọn agbésùnwọ̀mí tí wọ́n ní a pa àárí fídíò rẹ̀ àwọn tí wọ́n ní a kó àwọn mẹ́jọ yẹn wọ́n. tá a bá ń fi ọ̀pọ̀lọpọ̀ fídíò síta wọ́n ní ṣé wọ́n yẹ kó máa fi fídíò yẹn síta. tó bá jẹ́ pé tá a bá release ẹ̀ wọ́n máa sọ di tribalism pé kìnìkan yẹ kó yé mo ṣe sọ. èmi mọ̀ dọ́dọ̀ Ọlọ́run pé ìjọba bàbá Tinubu lógun bandit ó dópin. Kábíyèsí Olódùmarè. olórí burúkú lẹ́nu tó lè sọ pé bàbá Tinubu ló àríjẹ olórí burúkú ló máa sọ pé fẹ́ẹ́ gọ́ọ̀mẹ̀ lọ́wọ́. òde pẹ̀lú ọ̀rọ̀ rẹ òde pẹ̀lú ọ̀rọ̀ rẹ ó ti tó bá. olórí ọ̀rọ̀ ni mo ń sọ fún yẹn náà wẹ́ẹ̀ tí yẹn máa jókòó tó rẹ̀ máa ronú pé federal government ló àrẹ́ǹjì pé kán lọ jí àwọn sún àwọn kéékèèké. kálukú ẹ̀. kíkí ni wọ́n bá lè ṣe ṣé kí wọ́n lè fi yìn wọ́n ní àbí kí àwọn kéékèèké tó ń jí gbé sáwọn náà fẹ́ dìbò fún wọn ni. àwọn yẹn ò ní ẹ̀kún ọ̀sọ́ pé wọ́n jẹ́ àwọn àgbàlagbà gbé àwọn kéékèèké náà jí gbé federal government máa wá sọ pé kán lọ jọ fún kí ni
ẹni tó bá ní ọ̀pọ̀lọpọ̀ yẹn tó ronú pé bàbá Tinubu lọ àrẹ́jì irú nǹkan báyẹn wèrè yẹn ló lè ronú irú yẹn báyẹn náà. ọ̀dà mi mọ̀ dọ́dọ̀ Ọlọ́run pé ọwọ́ bá àwọn tó ṣiṣẹ́ yẹn ọwọ́ bá àwọn ju bẹ́ẹ̀ ṣe rò lọ. bẹ́ẹ̀ ni mo sọ fún ó ju bí mo ṣe rò lọ. ọwọ́ bá àwọn ju bẹ́ẹ̀ ṣe rò lọ yóò bá ń bẹ́nu wọn pàápàá. Ó ti tán má sọ nǹkan kan òde o ìtí a máa wí pa ọ̀rọ̀ rẹ nu mọ́tà sì rí ìdánwò. nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ mo ní whenever tọ́rọ̀ yóò bá parí ẹ padà rí ọwọ́ àwọn ará ilé kan lára àwọn tí wọ́n dá kidnapping yìí lẹ̀ lára àwọn tí wọ́n dá bandit yìí sílẹ̀ ìjọba ò tí ì dárúkọ àwọn tí wọ́n rí kò nínú àwọn bandit bẹ́ẹ̀ wọ́n ti dárúkọ àwọn tó ń aid and abetting àwọn tó kò knife bí àwọn ọlọ́kadà bí àwọn tí ń bá wọn gbóúnjẹ lọ bí àwọn tí ń bá wọn lọ gé owó gbà tí wọ́n rí mú gbogbo ẹ̀yin uniform men tẹ́ ṣe iṣẹ́ pàtàkì yìí tẹ́ ṣe iṣẹ́ débi pé ẹ ti sáré mú àwọn tí wọ́n já agbódegbà wọn nígboro true wọn lẹ fi wá lò tọ́nà fi ní kíṣẹ́ yóò rọrùn gbogbo yín ọba mi ọ̀sán yín lẹ́sàn dáadáa àwọn tó kú nínú yín wọn kú gbé pẹ́ẹ́pẹ́ẹ́ oríire ayérayé ọmọ ẹ̀bẹ̀ fáwọn ọmọ àtàwọn arántìràn iṣẹ́ lẹ ṣe ẹni tó bá lẹ̀ ṣiṣẹ́ ó ń tàn ó dàbí ẹni pé nǹkan mú lọ́pọlọ ni ẹ wò ó lápèjúwe wọ́n dárúkọ ẹnìkan wọn ní Babangida kínní kan ó sọ pé yóò kí ń ṣe Yorùbá nínú àwọn tí a ti kọ́kọ́ dárúkọ wọn nínú àwọn tí a dárúkọ àwọn mẹ́ta ń bẹ nínú wọn tó clear pé Yorùbá ni wọn nínú àwọn mẹ́ta yẹn mùsùlùmí kan bẹ ń bẹ ẹlẹ́sìn Christianity méjì ẹnìkan láti Kwara èèyàn méjì láti Ọ̀yọ́ state làwọn tí a jọ aid and abetting àwọn èèyàn yìí kí ni tí mo wá sọ débẹ̀ ẹ lọ wo orúkọ wọn lára àwọn tí wọ́n rí mú tí wọ́n jẹ́ agbódegbà ọ̀kan ní wọn jẹ́ ẹlẹ́sìn Christianity kan bẹ láàrin wọn ọ̀kan ní wọn jẹ́ Adéwuyì Sunday ẹ lọ wò lórí Google ọ̀kan ní wọn jẹ́ Adéwuyì Sunday ẹlẹ́ẹ̀kejì ń jẹ́ Babangida mi rò wípé Yorùbá nìyẹn Yorùbá kì í jẹ́ Babangida àmọ́ Adéwuyì Sunday òun àpẹlẹsìn Christianity ni ọ̀kan jẹ́ Àyànwọlé Gbénga ọ̀kan jẹ́ Rafiu Abdulmajid ọ̀kan jẹ́ Adélẹ́yẹ Ayọ̀mídé ẹ wo àwọn tá a kà sílẹ̀ àwọn márààrún yìí àbáwọn mélòó ni wọ́n rí mú nínú àwọn tí wọ́n jẹ́ agbódegbà wọn Yorùbá ló pọ̀ jù ń bẹ ẹlẹ́sìn mùsùlùmí ń bẹ ń bẹ ẹlẹ́sìn Christianity ń bẹ ń bẹ oní traditionalist ń bẹ nínú orúkọ tá a kà sílẹ̀ tó bá jẹ́ pé orúkọ la fẹ́ fi jọ́ọ̀jì ẹ̀ ìyẹn ń túmọ̀ sí pé ọ̀rọ̀ ẹ̀sìn tá à ń tì bọ̀ ọ̀rọ̀ tí wàhálà bá dé tá à ń tírèdì tá à ń fi ọ̀rọ̀ ẹ̀sìn bọ̀ kò ní máa jẹ́ ká tètè rí solution tàbí tá à ń fọ̀rọ̀ tribe bọ̀ let's call a spade ẹ jẹ́ àpò lórí ibú tààrà ká mọ̀ máa gọ sábẹ́ ẹ̀sìn ká mọ̀ máa gọ sí ẹni ó bá ṣe tí ò dá ó ṣe tí ò dá ni ẹni ó bá jẹ́ agbódegbà ká gbà pàgbódegbà lélẹ̀ ó lè jẹ́ mùsùlùmí ó lè jẹ́ ẹ̀yà míì agbódegbà kò fẹ́ yà sí àwọn kidnapper yìí náà ò fi ọ̀rọ̀ ẹ̀sìn sí nílà fi gbọ́dọ̀ cooperate lórí ibò láṣẹ bá ṣe tá a nìjà níjọ wọn bá dé wọn ìwò pẹ́ nìkan jẹ́ mùsùlùmí kò sí tọkàn pọ̀ jẹ́ christian kò sí kọkàn pọ̀ jẹ́ traditionalist kódà wọn ìwò pẹ́ nìkan jẹ́ haúsá nìkan jẹ́ yorùbá gbogbo ẹni ọwọ́ wọn bá bà nínú àlìkíyàmọ̀ sòsì nínú wọn làwọn tá a dárúkọ náà àwọn tí wọn jẹ́ yorùbá tí wọn jẹ́ aid and abetting yìí àwọn tí wọn jẹ́ real bandit gangan àwọn tí wọn kú àtàwọn tí wọn rí mú láàyè ìjọba ò tí dárúkọ àwọn yẹn o àti ìmọ̀ àwọn táwọn yẹn ṣe bẹ́ẹ̀ ó hàn wípé wọn lè rí sẹ́yìn ṣe láì jẹ́ pé aráalé bá bá wọn lọ́wọ́ sí àwọn tí wọn bá wọn lọ́wọ́ sí tí wọn dárúkọ wọn òun láka yẹn ẹ wá dákun n tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ n tó lọ ti lọ ẹ̀yin tẹ́ jàjàbọ̀ akínyìn kú oríire àwọn akọni méje níbẹ̀ látara àṣẹlẹ̀ yìí àwọn tó jẹ́ pé wọ́n fojú winá àwọn tó jẹ́ pé àwọn lọ́lọ́run ṣe ní hero látara àdánwò tó ṣẹlẹ̀ kọjá lára rú àwọn akọni bẹ́ẹ̀ òun làwọn mẹ́ta nínú àwọn tíṣà tí wọ́n pa wọ́n fìbọn pa ẹlòmíì mo wo interview arábìnrin Rachel Alamu tí mo ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ arábìnrin yẹn mo wo interview ẹ̀ ọkàn mi gbà rìrìrì wọ́n pa ẹnìkan nínú àwọn tíṣà nílé ìwé nígbà tó dijọ́ kejì ìjọ tí wọ́n kó wọn gangan wọ́n pa ẹnìkan mo rò pé jọ́ kejì yẹn dúnbú eléyìí tariwo gbàlú yẹn wọ́n nígbò tó yáwọ́ tó pa ẹnìkan sí ó jẹ́ èèyàn mẹ́ta tí wọ́n pa ẹ wo Ọlọ́run ẹ wo àwọn ìka èèyàn ẹ wo àwọn sẹ̀tánì ẹ wo àwọn olórí burúkú ẹ̀dá wọ́n pààyàn nítorí owó wọ́n pààyàn nítorí ọlá gbogbo tí wọ́n wá torí ẹ̀dá gbogbo ẹ̀ náà kí wọ́n á ní kéèyàn wọn báyìí kí ni kéèyàn wọn báyìí èyí owó wọn rí wọn á kúkú ẹ̀sìn fámìlì wọn ò tún gborúkọ burúkú láyé èló ni iye tí wọ́n rí tí ò ra àdánwò tí wọ́n bá ń pé dínkà inú ran Yorùbá àwọn tá a kálẹ̀ yìí ni o àwọn tí wọ́n jẹ́ ran Yorùbá náà àwọn tí wọ́n jẹ́ aid and abetting àti ìmọ̀ àwọn tí wọ́n jẹ́ real
criminal gangan tí wọ́n jẹ́ bandit gangan àmọ́ àwọn agbódegbà yìí tí wọ́n bá ń pè dínkà àwọn ọmọ yìí ni àwọn ni Júdásì àwọn ni Júdásì nínú ìran Yorùbá gbọ́dọ̀ fi èpè tẹ̀lé gbogbo wọn kí ìran Yorùbá kan tó máa ronú ẹ̀ mọ́ láyé kí ló dé tẹ́ ń pè ìran Yorùbá lọ́mọlúwàbí nígbà ẹ̀ bá ya olóògùn sán tó bá tẹ̀dẹ́mí èèyàn légbodò nítorí owó nítorí ọlá ẹ sà àwọn ọmọ ọlọ́mọ ẹ sọ wọ́n dọmọ òrukàn ẹ sọ ọmọ ìyàwó kan ẹ sọ wọ́n dopò ọ̀sán gan ẹ bá yá àwọn èèyàn jẹ ẹ lu àwọn ọmọ nílùkulù wọ́n ní wọ́n lu àwọn ọmọ yìí débi pé wọ́n ní nítorí pé wọn kì í fẹ́ gbọ́ kán pariwo tí wọ́n bá ń pariwo wọ́n máa rò pé yóò attract attention wọ́n ní lílù yìí pọ̀ tí wọ́n lu àwọn ọmọ yìí wọ́n ní gbòòyà wọ́n fi aṣọ dì wọ́n lẹ́nu wọ́n fún wọn ní bisikí jẹ fọ́sẹ̀ kan péré láàrin ọ̀sẹ̀ 8 bisikí ọ̀sẹ̀ kan lẹ́yìn ìgbà yẹn wọn kó bisikí fáwọn ọmọ ọlọ́mọ mọ́ wọn nínú òjò nínú ẹ̀rùn ńlá wọn ti ń rìn báwọn bá rìn díẹ̀ tí wọ́n bá ti fura kán tó mọ bí àwọn wà wọ́n tó gbéra nìyẹn wọ́n láwọn tí wọ́n jẹ ìyà tí wọ́n jẹ sánábà bí ìsìyà jù àwọn ọkùnrin inú àwọn ni wọ́n ní wọ́n lu mọ̀sẹ̀ gbàgbé láéláé Ọlọ́run ló ní wọ́n padà tọrọ aráyé wọ́n lù wọ́n débi pé wọ́n fi aṣọ dì wọ́n lójú níjọ́ wọ́n ti mú wọn kéèyàn ó fi aṣọ dìyàn lójú fún odidi oṣù 2 wọ́n fi aṣọ dì wọ́n lójú wọ́n tẹ̀ chain wọn lẹ́sẹ̀ tí wọ́n bá rìn tí chain lẹ́sẹ̀ ni torí ẹ̀ gbà pọ́kùnrin sì tó dangerous wọ́n láwọn táwọn tóbìnrin gbogbo ara àwọn tó ní àpalára àwọn nǹkan tí ń yà wọ́n lára nínú igbó tí wọ́n kó àwọn move wọ́n ní ló fa gbogbo eléyìí ẹ dákun ẹja ronú ire lẹ́san ìkà náà lẹ́san ìkà lẹ́san rere náà lẹ́san èyí ó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san àké àdá lórí ọmọ ẹ̀san àké àdá lórí ọmọ ẹ̀san àké àdá lórí ọmọ èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san àké àdá lórí ọmọ. Nítorí kú erin wàláhì ìmọ̀fọ́lọ́mbúra oríṣiríṣi ọbẹ̀ làárí a lè ṣe àmọ́rí àwọn olórí ibú a lè ṣe àmọ́rí àwọn kùndàrú nínú ìran èèyàn ara wọn ọmọ Nàìjíríà kan tó jẹ́ pé kùndàrú ni wọ́n ti ń dá òtí ìjọba ọ̀ǹtí ìgbà tíjọba tó gbé òkú sójà ọmọ 28 tàbí 26 years tí wọ́n fìbọn pa ọ̀kan nínú àwọn tó kú níbi náà ti lọ rẹ́sì wọn àfìgbà ìjọba tó kó wọn jáde ẹlòmíì ni ṣé kìí ṣe péjọba ló káwọn eléyìí pamọ́ ẹ wo lóòkọ̀ tí lórí ọmọ eléyìí ẹ wo aṣọ ẹbí lára àwọn méjì nínú wọn wọ́n kó wọn bọ̀ láti inú igbó ìkan tí ń sáré lò jáàbù ẹ ti rí fóònù lọ́wọ́ kan ẹ sì bẹ̀rù ẹ sì ya ilé ìbú ẹ̀ dára yìí ẹ sì ya ilé ìbú sàn ẹ sì ya sìtáàní báyìí ṣé ká bẹ lọ́n kírun tó ṣe wọn kó ṣe ran gbogbo ẹ̀yin tẹ̀ ń pọ̀pọ̀ kọ̀ọ̀kan yẹn ní tí òye yín ni pé àwọn ológun àwọn ọlọ́pàá àwọn DSS gbogbo àwọn paramilitary tí wọ́n jọ ṣiṣẹ́ yẹn àti àwọn ẹ̀ṣọ́ aláàbò ti ìpínlẹ̀ Ọ̀yọ́ Àmọ̀tẹ́kùn kódà tó fi dórí àwọn private ẹ̀ṣọ́ aláàbò wọ́n mọ iṣẹ́ tí wọ́n ṣe kan tó rí wọn mú bẹ́ẹ̀ yẹn kò rọrùn láti rí èèyàn 43 kò rọrùn gbogbo àwọn tí wọ́n ń bẹ láàyè tí wọ́n fi lọ strike wọn gbogbo wọn ní rí kó kúrò àwọn tó ti kú kó tó di pín strike wọn ni ikú tí ò bá pa wọn lọmọkùnrin tí wọ́n pè Felix yẹn ló máa fàyà gbé lọ ikú tí ò bá pa wọn ńlá wọn tí wọ́n ti dúnbú síwájú yẹn ní àmọ́ gbé lọ ẹ sì bẹ̀rù Ọlọ́run one thing is certain tó bá ti dọ̀rọ̀ àwọn bandit tó bá ti dọ̀rọ̀ àwọn ajínigbé ẹ mọ kíní kan dájú majority àwọn níjọ́ tí wọ́n bá lọ gbà wọ́n aṣọ tẹ́ ẹ bá rí lọ́rùn wọn gangan kọ́ láṣọ tí wọ́n fi kó wọn jáde àwọn akọ́ṣẹ́mọṣẹ́ làwọn tí wọ́n kó wọn ó possible kó jẹ́ pé lẹ́yìn 12 hours lẹ́yìn ìgbà tí wọ́n ti kó wọn jáde ní wọ́n tó post picture wọn lẹ́yìn ìgbà wọn kó wọn wọ́n fún àwọn ọ̀gá wọn lórí fídíò ó ṣeéṣe kí president náà ti bá wọn sọ̀rọ̀ lórí fídíò ó ṣeéṣe kí gọ́fìnà ti bá wọn sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n kó wọn kó tó di para àlùmọ̀ torí àwọn tó ní ìlú nìyẹn wọ́n gbọ́dọ̀ sọ fún wọn pé sẹ́tẹ̀ ẹran wa ibi tá a bá dé nì lẹ́yìn yẹn wọ́n láti ṣe surveillance gbogbo àdúgbò Odòyọ yẹn pé ọ̀nà bí àwọn fẹ́ gbé wọn gbà ìjà safe wọ́n á ti rán àwọn kan pé ẹ̀yẹ kọ́kọ́ lọ níwájú kó tó di pé a máa bọ̀ ìbẹ́nu àwọn ọmọ yẹn tó possible kó jẹ́ pé ìhòòhò ni wọ́n gbé jáde aṣọ ẹyọ kan ni wọ́n ń wọ̀ fódìdí oṣù kan ó dẹ̀ possible kó jẹ́ pé wọ́n sáré wá aṣọ míì tí wọ́n kàn rò pé yóò ṣe sáìsì wọn láàrin ìgbà wọn kó wọn jáde ó possible kan ti contact àwọn ẹbí wọn pé ẹ̀ka sọ díẹ̀ wá ó dẹ̀ possible kó jẹ́ pé àwọn ọ̀gá sójà yẹn ní ara sọ bọ̀ wọ́n lọ́rùn eléyìí tó ṣẹlẹ̀ sẹ́bí mi kọjá mo rántí pé aṣọ tá a padà rí lọ́rùn wọn níjọ́ tá a lọ gbé wọn àmọ́ ni ó kaṣọ sí wọn lọ́rùn àmọ́ bí wọ́n ti ráṣọ bù akànsáre pásọ yẹn rùn bí ìtọ̀ àgbò làṣọ tí a bá lára wọn ó ṣeéṣe bẹ́ẹ̀ àwọn ọmọ tí wọn jọ ọmọkùnrin bẹ́ẹ̀ bóyá ń gbà torí yún wọn àwọn bandit yẹn ò wá razor blade tí wọ́n fi farun wọn ni tàbí kíkan máa complain pórí ń fọ́n jù torí wọn ní fẹ́ kí gbogbo wọn kú wọn máa salivate pa wọn rówó gbà ń ló fà
tí wọ́n fi ṣe gbogbo yẹn ó possible kó jẹ́ pé nígbà wọn kó wọn jáde èyí tó lo hijab ó ti ní àǹfààní àti rí aṣọ gbà kó fi change aṣọ òun ti gbé bọ̀ bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin tí wọ́n dè mọ́lẹ̀ ẹ wo ń tẹ́ fi ń ṣàwàdà ẹ wo ń tẹ́ fi ń ṣàwàdà ire lẹ́sàn ìkà náà lẹ́sàn ìkà lẹ́sàn rere náà lẹ́sàn èyí ó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san àké àdá lórí ọmọ. Àkọ́kọ́ àwọn tí wọ́n jẹ́ hero òun làwọn tí wọ́n pa lákọ̀ọ́kọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn àbí Ọlọ́run kò sì kú nísìmí fún wọn Ọlọ́run kò rọ ẹbí wọn lójú kò easy. Àwọn hero ẹlẹ́ẹ̀kejì ó làwọn ọmọ ogun àtàwọn òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n pa níbi tí wọ́n ti lọ kó wọn láwọn tí gómìnà mention orúkọ àwọn kan pé àwọn tí wọ́n pa ni gómìnà Ṣèyí Mákindé ní ṣubú dànù wọ́n ka speech yẹn orí èèyàn dẹ̀ ń bú pé a ní èèyàn torí ẹ̀ pé láàyè ìjọba bàbá president Tinubu ẹ kú iṣẹ́ ọpọlọ ẹ sì fi ọpọlọ ṣètà sì fi rí gbogbo àwọn ọmọ yìí láì jẹ́ wípé ọ̀kankan kúnnú wọn ìṣẹ̀lẹ̀ sí bàbá kùndùsì fún yín ẹ̀mí yóò gùn lórí ọlá ẹ wá wò àwọn owó tó wà ní hero ẹlẹ́ẹ̀kejì àwọn tíṣà tí wọ́n pa yẹn hero ni wọ́n o ta ni hero ẹlẹ́ẹ̀kẹta tá a bá ní tanra wa jẹ gbogbo àwọn obìnrin àtàwọn tíṣà yẹn hero ní gbogbo wọn àmọ́ Mrs. Rachel Alamu la ilaha illallah tí wọ́n bá ń pè ìròyìn ọ̀kan nínú ọ̀gá ìròyìn ni woman yẹn orí ẹ̀ pé pọ̀ kí àwọn bandit tẹ̀sùn bá jẹ tí ń bá mu ká tó lè unpick ẹnìkan pé ìwọ ni kò máa address wọ́n rí maturity lára ẹ̀ wọ́n rí wisdom lára ẹ̀ wọ́n rí calmness lára ẹ̀ wọ́n rí pé ẹnìkan torí ẹ̀ pé ni woman yóò láti jẹ òun gangan ni àkọ́kọ́ hero tó ga jù látara ṣẹ́ tó ṣe níjọ́ tó yẹ kó sunkún ó sunkún tó ká gbogbo èèyàn lára nígbà orí pé kóhun tó mára àlú wálẹ̀ làwọn fi báyìí time tọ́nà ó fi pé kí wọ́n rí àwọn gbà sílẹ̀ ó tún sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó sọ̀rọ̀ yẹn with calm tí ń bẹ̀jọba pé kánjọ́ àti president àti gómìnà ẹ sábà wọn gbà wọ́n lẹ̀ ní ẹ má àtáàkì wọn ní tí wọ́n fẹ́ kó sọ ní moment yẹn mo sọ níjọ́ náà lọ́hùn pé ní tí wọ́n fẹ́ kó sọ ní sọ Ànábì ní láìsà sẹ́dí ìlú bẹ sára kì í ṣe pé ká lùjàkadì wrestling ká gbàyàn lẹ́sẹ̀ náà fi pé yàn lálágbára o ẹni tó jẹ́ alágbára lẹni tó lè control emotion rẹ̀ ẹni tó lè control ara rẹ̀ lásìkò tí pressure wà. Mrs. Alamu, kudos to you. Ẹ kú ọmọ ṣe. When we are talking of motherhood, this woman is an epitome of motherhood. Ó ṣeéṣe ó sì dáyàn lójú pé bíbẹ láyé àwọn ọmọ yẹn ìfọwọ́sowọ́ àtàwọn obìnrin yòókù tí wọ́n jọ jẹ́ tíṣà lọ́jọ́ àwọn ọmọ yẹn wà láyé wọ́n fara jìyà nítorí àwọn ọmọ yẹn wọ́n febi panú nítorí àwọn ọmọ yẹn nígbà tí ò sóbi wọn tí ó rẹ̀ wọ́n lẹ́kún àwọn ni wọ́n rẹ̀ wọ́n lẹ́kún àwọn ni wọ́n numi tí ojú wọn nù àwọn ni wọ́n ń daṣọ bò wọ́n àwọn ni wọ́n ń wẹ̀ wọ́n nígbà míì tí wọ́n bá rí pọ́ necessary táyé wú ẹ̀ báyọ̀ àwọn fóúnjẹ tí wọ́n sílẹ̀ nítorí káwọn ọmọ yóò lè jẹun àwọn fi aṣọ wọn sílẹ̀ nítorí káwọn ọmọ yóò lè ráṣọ wọ̀ àwọn ò sùn mọ́jú nítorí káwọn ọmọ yóò lè sùn díẹ̀ ìyẹn láfùmọ̀ yìí pé àwọn èèyàn yìí tíṣà original ni wọ́n àwọn tíṣà tí wọ́n bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn tíṣà tí wọ́n gbẹ̀kọ́ torí wọ́n pé ni tí wọ́n mọ̀ béèyàn ṣe manage èèyàn ẹ wo woman ta wí in chains spoke láàrin dídè mọ́lẹ̀ wàláhì ó sì sọ̀rọ̀ she calm even devil shaitan himself màmá yìí calm Sátánì fúnra ẹ̀ in fear she calm the children nígbà tí bẹ̀rù ń bẹ lọ́kàn gbogbo àwọn èèyàn ó sì calm wọn and in darkness we saw light we saw rays of light through her láàrin òkùnkùn òun náà ní jẹ́ kára ayé ọmọ wípé ìrètí wà níwọ̀n ìgbà tí ń sọ̀rọ̀ jáde òun náà ní jẹ́ káwọn báńdíìtì gangan ọmọ nírètí pé wọ́n fún yín lówó ẹ mọ́ pẹ́ nìkankan òun àtàwọn yòókù ẹ̀ ẹ wò sí ńlá tí wọ́n ṣe gbogbo ẹni tó jẹ́ kàláyé ire lẹ́sàn ìkà náà lẹ́sàn ìkà lẹ́sàn rere náà lẹ́sàn èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san àké àdá lórí ọmọ tó bá wá rí bẹ́ẹ̀ wọ́n ti lọ wọ́n ti bọ̀ wọ́n kú àbọ̀ àwọn tẹ́mi wọ́n sọnù àkí wọn Ọlọ́run ó ṣe ikú nísinmi fún wọn lára àwọn hero tá a gbọ́dọ̀ gbàgbé oníjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lára hero àgbà àkọ́kọ́ hero òní president Bọ́lá Ahmed Tinubu Ọlọ́run san yín lẹ́san dáadáa àwọn hero ò làwọn sójà tí wọ́n wọnú igbó lọ láti lọ kó àwọn ọmọ yìí àtẹnitẹ́mi ẹ̀ sọnù àtàwọn tí wọ́n sì wà láyé láti sọ ìtàn lójú wọn rí wallahi akọni ní níwájú Ọlọ́run ó bá wa bless yín kọjá bẹ́ẹ̀ ṣe lérò. Our Lord, our Creator will bless you beyond the expectation of any mortal.
You will be blessed, all of you. All the uniform men that has gone to rescue all the children. May God continue to bless all of you. Ó bẹ̀rẹ̀ látòrí ọ̀gá àgbà lójú ogbó cantonment. Kárí gbogbo àwọn tí wọ́n jọ ṣiṣẹ́. Ọlọ́run máa bá a bless yín. Ẹ wá dákun tá a bá lọ tá a bá bọ̀. Látẹ̀bílì máa ná ìdámà kọ́ńtàmù kò tẹ́tì ra. Fàdúlímù yẹrìndùn kúbà o. Ìlànà dání tànámù àìnáka. Wàlùmọ̀dìlúmù mọ̀tàbíhùn. Yẹ̀dìhùn àlàyékáwáé. Nùlá ìlàmútànàmí. Yẹ̀dìhùn àlàyékáwáé. Nùlá ìlàmútànàmí. Afánilà tẹ́bílì mọ̀nà. Ẹ má ṣe ṣàbòsí o. Àbòsí ò lérè. Ẹ má ṣe ṣàbòsí. Kò sí tí ó gbẹ̀yìn injustice. Wàláhì tó ju àbámọ̀ lọ. Ẹ̀yin ọmọ sùn nínú ilé ẹni ẹ ṣàbòsí fún ọmọ yóò mọ̀ wá omi ẹ̀kún. Orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀jẹ̀ àfúrá. Ṣé kìí ṣe pé apá kan àbòsí tí wọ́n ti ṣe fáwọn ọmọ ogun tí wọ́n kọjá lọ, àwọn ọlọ́pàá tí wọ́n ti kú, sójà tó ti kú, àwọn tẹ́mi wọn bọ́ nítorí pé wọ́n ń protect orílẹ̀-èdè tí wọn ò rí ẹ̀tọ́ wọn gbà. Ṣé kìí ṣe pé ègún wọn ní ṣẹlẹ̀ torílẹ̀-èdè yóò fi rọwọ́ mu? Tó bá wá rí bẹ́ẹ̀, ẹja bẹ̀rẹ̀ correction látòrí àwọn eléyìí. Bá a bá lè correct tàtẹ̀yìnwá, bá a bá sì lè correct tàtẹ̀yìnwá, àwọn tí bá ń bẹ láyé nù wọn ẹ̀dùn wọn nú. Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. Àwọn kan lọ gbá bọ́ọ̀lù nítorí pé lọ gbá bọ́ọ̀lù wọn gba trophy wa, wọ́n gba world cup ń jọ sí máa dúró bílíọ̀nsì dọ́là, máa dúró ilé, máa dúró property tíjọba fún wọn, ìjọba tó wà fún wọn ní national award gbogbo wọn. Nígbà àwọn kan gba African Cup of Nations, máa dúró tíjọba ṣe fún wọn ni nítorí trophy ẹyọ kan, wá dúró àpọ́nlé tíjọba ṣe fún wọn. Kí ni ìjọba ṣe fún sójà tó lùsì ẹsẹ̀ kan lójú ogun? Trophy ẹyọ kan ni gbogbo àwọn yẹn gbà. Ẹsẹ̀ tiẹ̀ sọnù kò lè rí mọ́, apá ẹlòmíín sọnù kò lè rí mọ́, ojú sójà míì fọ́ lójú ogun, etí sójà míì di lójú ogun, omi rán ní spinal cord, omi gé lẹ́sẹ̀. Kí la ṣe láti fi compensate wọn tí wọ́n fi ní máa fèpè sí orílẹ̀-èdè yìí pé wọ́n ní rójú wọn ní ráyè nítorí pé wọ́n ju àwọn sínú ìbànújẹ́ ayérayé? Bẹ́ẹ̀ wá làwọn eléyìí náà, àwọn tí wọ́n kú níbi wọ́n ti lọ bẹ́ẹ̀ làwọn ọmọ ìyá out, wọ́n gbọ́dọ̀ kú dànù, wọ́n gbọ́dọ̀ kú dànù. Tẹ́ ẹ bá fẹ́ kọ́ lọ́wọ́ bí gbogbo ìjọba léèrè látòkè délẹ̀, wọ́n gbọ́dọ̀ kú kú asán. Tíjà tó kú ò gbọ́dọ̀ kú dànù. Kí lẹ ṣe àwọn teacher? The only crime don't commit ni pé they are Nigerian. If that should be the case, ìjọba kí la fẹ́ ṣe láti redress àwọn nǹkan burúkú tó ti ń kọjá yìí? A máa ṣàpọ́nlé celebrity nítorí ipò kọrin, a máa fún wọn national award. Àwọn tí wọ́n fẹ̀mí wọn lọ bá àwọn amrọ̀bà nínú ọlọ́pàá, tẹ̀mí wọn bọ́, àwọn ni wọ́n mọ̀ receive ọ̀nà tó nǹkan yìí. Mo mọ̀ pé ìjọba ti ń ṣe bẹ́ẹ̀, ẹ gbìyànjú ẹ ṣe kó tó dáa. Pàápàá jùlọ pẹ̀lẹ́lẹ̀ tó ṣẹlẹ̀ lórí àwọn ọmọ tí wọ́n wà abducted tá a gbà padà yìí. Ẹ ṣe tó dáa lórí wọn kẹ́ ẹ má bá àròjọ níwájú Ọlọ́run. Àgbà táwa ń start celebrate, à ń dunnú pé ara wọn teacher, a rí Mrs. Alamu, ara àwọn ọkùnrin méjì tó kù, ara àwọn obìnrin náà tí wọ́n tún jẹ́ teacher, ara àwọn ọmọ wẹ́rẹ́, gbogbo wọn wá sọ́dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, inú everybody ń dùn. Ǹjẹ́ rántí pé báwa ṣe ń dunnú yà àwọn kan bẹ lórí ẹkún? Arákùnrin sójà tí wọ́n ló ṣẹ̀ṣẹ̀ pé 28 years tó ṣe gbàṣẹ sójà tí wọ́n pa, orí ìbànújẹ́ làwọn ẹbí rẹ̀ wà. Kí lẹ ṣe tínú àwọn ẹbí ẹ̀ ó fi dùn? Kí lẹ ṣe fáwọn tí wọ́n dúnbú ọkọ wọn, àwọn tí wọ́n dúnbú bàbá wọn, àwọn tí wọ́n dúnbú ẹ̀gbọ́n wọn? Kí lẹ fẹ́ fi ràn wọ́n lọ́wọ́? Kí lẹ ṣe fún àwọn tó jẹ́ pé ìbọn ni wọ́n fi pa wọ́n níjọ́ àkọ́kọ́? Kí lẹ ṣe fẹ́ni tí wọ́n pa níjọ́ tó kàn yìí? Kí lẹ wá, kí ni ìjọba fẹ́ ṣe fáwọn ọmọ wẹ́rẹ́ yìí? Scholarship scholarship kò pọ̀jù fún wọn. Gbogbo bí wọ́n bá fẹ́ kàwé dé láyé, ẹ sọ àwọn òbí wọn náà di pàtàkì. Ìnira máa sọ ẹlòmíì tó lóríire láyé. Ẹ fún wọn lówó, ẹ fún wọn lọ́lá, ẹ jẹ́ wọn gbègbè sí ayé ìgbádùn, ẹ jẹ́ wọn gbàgbé àdánwò tó ti kọjá lọ yìí nítorí kọ́lọ́ wọn má bàa bí wá léèrè. Tànámù àìnáka wàlìmọ̀dìlúmù tàbí yẹ̀dẹ̀hún àlàyékáwáé ńlá ìlàmú tàná. Ó ń kálukú sùn lábẹ́ ilé pẹ̀lú ìyàwó rẹ̀. Ẹ ti gbàgbé pa àwọn obìnrin kan bẹ, ọkọ wọn ti kú síbi wọn ti lọ gbà yàn sílẹ̀. Àwọn ọmọ kan bẹ, bàbá wọn ti kú, lóru tẹ̀yìn sùn tẹ̀ ń fàfàtọ́. Àwọn bẹ́ẹ̀ bí tẹ̀ ti ń ṣe ń bẹ́nu ẹni tí wọ́n pa nípa àbòsí tó ti ṣépè lórílẹ̀‐èdè. Àfi ká ṣàtúnṣe dáadáa. Ire lẹ́san ìkà náà lẹ́san, ìkà lẹ́san rere náà lẹ́san. Èyí ó bá lè ṣe nínú méjèèjì. Ẹ̀san àké àdá lórí ọmọ. Ẹ̀san àké àdá lórí ọmọ. Ẹ̀san àké àdá lórí ọmọ. Èyí tó bá lè ṣe nínú méjèèjì. Ẹ̀san àké àdá lórí ọmọ. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo ìpínlẹ̀ tí nǹkan báyìí ti ṣẹlẹ̀ kọjá, ọgbọ́n wo lẹ fẹ́ dá o?
tẹ́ fi ṣe we are sorry fáwọn tí nǹkan yìí ṣẹlẹ̀ sí. We are sorry máa ń go a long way láti ṣàtúnṣe ọ̀pọ̀ nǹkan. We are sorry. Bówó ṣe pàtàkì ló náà pàtàkì o. Ẹ wo Joe Biden, the former president of America, ní 2021 tí wọ́n pa arákùnrin black ìyẹn George Floyd tí n bá porúkọ ẹ̀ dáadáa George Floyd náà ni. Nígbà tí àwọn ọlọ́pàá Amẹ́ríkà pa nípa àtàbòsí, ẹ lọ wo ní tíjọba Amẹ́ríkà dánwò. Bàbá Joe Biden ó mọ̀ọ́mọ̀ wá ibi yẹn rí tó pè wọ́n, ó bẹ̀ wọ́n, ó tọrọ àforíjì. Kódà ó bọ́ sórí tẹlifíṣàn ó sọ̀rọ̀ níjọ́ náà lọ́hùn. Joe Biden ní, on behalf of all Americans, I can't tell you how sorry I am today. We are very, very, very sorry. Nígbà lẹ́yìn yẹn ó tún wá ṣe meeting pẹ̀lú ọmọbìnrin ẹyọ kan kékeré, ọmọ tí ò tí tọmọ ọdún 10 tarákùnrin tí wọ́n pa yẹn tó fi sáyé. Joe Biden wá gbé ọmọ yẹn mọ́ra. Ó wá sọ fún ọmọ yẹn pé, don't worry my daughter, your daddy has changed the world. Your daddy has changed the world. Your daddy has changed the world. Ẹ wo ọ̀rọ̀ tí ó múnú ọmọ yẹn dùn. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn là ń retí lọ́dọ̀ ààrẹ àti lọ́dọ̀ gómìnà àti gbogbo ẹni tírú ẹ̀ bá ṣẹlẹ̀ sí. Lẹ́yìn yẹn ni ẹ wá san compensation wo ńlá fáwọn ẹbí ẹni tí wọ́n pa. Wọ́n dẹ̀ make sure pé àwọn ọlọ́pàá yẹn ò lọ láì jìyà. Ní 1970, German Chancellor Willy Brandt, nígbà tí wọ́n pa àwọn Júù rẹpẹtẹ, àwọn Nazis tí wọ́n pa àwọn Júù rẹpẹtẹ, kí ló ṣe? Wọ́n kọ́ ọ̀wọ̀n kan fún wọn. Wọ́n pe ọ̀wọ̀n yẹn ní ghetto memorial. Ó wá lọ síbi ọ̀wọ̀n yẹn lójú gbogbo ayé, lójú gbogbo kámẹ́rà. Chancellor Germany ó kúnlẹ̀, ó wá bẹ̀rẹ̀ sí ṣe omijé lójú tó dẹ̀ sọ pé we are sorry, we are very, very, very sorry. Níjọ́ náà lọ́hùn. Bákan náà ní Rwanda, President Paul òun náà ṣerú ẹ̀ nígbà tí ń bẹ lórí ìjọba lẹ́yìn genocide tí wọ́n pa ìmọ̀ye thousands of ọmọ Rwanda. Ìgbà tí wọ́n wá rí ọ̀rọ̀ yẹn yanjú, April yẹn ló wá jẹ́ pé wọ́n àdírẹ́sì gbogbo òní. Tó bá ti wá débi tó fẹ́ àdírẹ́sì, yóò ní we know we failed to stop the genocide, but we are saying we are very, very sorry. Ó tún ṣe sorry. Ọbásanjọ́ náà ṣe sorry rí lórí àwọn tí wọ́n pa ní Zakibiam níjọ́sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ wá dákun ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ẹ ti ṣiṣẹ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, aráyé mọ̀ pé ìjọba tí kìí fi ọ̀rọ̀ security ṣeré ni. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé ilẹ̀ Yorùbá náà ń pè bí kìí ṣe north. Yorùbá no be that place. Tẹ́ẹ̀tì máa tanra yín jà tẹ́ẹ̀ máa pẹ́ tú bandit sílẹ̀. Wọ́n ti repent, kò sí repentance. Kò sí repent nílẹ̀ Yorùbá. Ẹjọ́ kálukú fi mú dání. Ilẹ̀ Haúsá ni wọ́n ti máa tanra wọn jẹ tí wọ́n kó Kùránì jáde, wọ́n ni wọ́n máa fi Kùránì búra. Èmi ò rí bí Kùránì, mi ò rí bí Islam ti sọ pé kéèyàn máa fi Kùránì búra kó ń túbá. Kò sínú ọ̀rọ̀ Islam. Ìwà àbòsí ni ìwà jàmbá ni. Kùránì ò wí, àdìsí ò wí, Ànábì ò fi Kùránì, kò gbé Kùránì fẹ́nìkan rí pé búra kó sọ pé ó túbá níbi iṣẹ́ ẹ̀kú tó ń ṣe. Níbo lẹ ti wá rí ká ẹ máa fi Kùránì búra jìbìtì? Níbo lẹ ti rí ká ẹ máa dá àwọn èèyàn padà? Àwọn tí wọ́n jẹ́ òṣèbí ayé ká ẹ máa dá wọn padà sáàrin ìlú jìbìtì. Gbogbo nǹkan wọ̀nyí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ìjọba Bọ́lá Ahmed Tinubu. Ẹ ṣàtúnṣe, ẹ má jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ mọ́. Gbogbo àwọn tí wọ́n gbé Kùránì fún wọn, wallahi jìbìtì ni. There's nowhere in the Holy Quran, there's nowhere in Hadith. The Holy Prophet has never done such a thing throughout his lifetime. Given Quran to bandits, they are repenting. Repenting of what? Ẹ já bẹ̀rù Ọlọ́run. Ire lẹ́san ìkà náà lẹ́san. Ìkà lẹ́san ire náà lẹ́san. Èyí ó bá lè ṣe nínú méjèèjì. Ẹ̀san àké. Ẹlẹ́ẹ̀kejì, Old Ọ̀yọ́ National Park. Kí ni ìjọba fẹ́ ṣe lórí ẹ̀? Báwo ni tó ṣẹlẹ̀ yóò ṣe tán ní repeat ara ẹ̀ mọ́? Ilẹ̀ Yorùbá náà ń pè bí. Àkọ́kọ́ ní iṣẹ́ tọ́nà fún Yorùbá láriwo. Á lo ariwo débi pé báwo ni bẹ̀yìn òsì tún ní ṣẹlẹ̀ mọ́? Àwọn wo ni wọ́n máa ní nǹkan ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí, nǹkan ọrọ̀ ajé ìpínlẹ̀ yìí, nǹkan ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá, nǹkan ọrọ̀ ajé àwọn tí wọ́n nílùú ládùúgbò yẹn. Nígbà wọ́n bá kó nǹkan ọrọ̀ ajé yẹn tán, wọ́n á sọ ìlú yẹn dáwóró. Ìlú yẹn ò ní padà ní nǹkan míì tí wọ́n fi sọ̀rọ̀ ajé mọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́ jẹ́ àwọn ọmọ ìlú yẹn, ẹ̀yin tẹ́ mẹ́sẹ̀jì mi ń sọ lóòtú ìjọba, ẹ̀yin ní kẹ́ kọ̀wé síjọba. Nítorí bá jẹ́ tọ́ ìlú yín kíjọba ó gbé ilé-iṣẹ́ tí a máa ṣàtúnṣe máìnì yẹn kán gbé kalẹ̀. Èwo níjọba ń yáwó kiri tá ìkúfẹ́ kan pa àwọn orílẹ̀-èdè àgbáyé kán máa wá wáìnì ẹ̀ kán yá wa lówó tí ó tó tún Nàìjíríà ṣe kán máìnì ẹ̀ fọdún 5 kẹ́ẹ̀sì sọ ìlú yẹn dìlú tuntun, ìlú tí ó lépo, tí ó níná, tí ó lómi, tí ó ní street light, tí ó ní airport. Nítorí ọjọ́ tí nǹkan yẹn bá tán kán lè máa rántí páwọn tí ẹ̀jà àǹfààní.
Ọlọ́run bless ilẹ̀ Yorùbá irú nǹkan bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn wọ́n jẹ́ jí kó wọ́n lọ fi build àwọn country mi. Kí ló fẹ́ jẹ́ èrè ilẹ̀ Yorùbá? Kí ló fẹ́ jẹ́ èrè Nàìjíríà? Kí ló fẹ́ jẹ́ èrè àwọn ará àdúgbò yẹn? Ìjọba kí lẹ fẹ́ ṣe? Ẹ tọwọ́ bọ Old Ọ̀yọ́ National Park. Àwọn ẹranko lẹ sọ pé ẹ fi bẹ̀ sílẹ̀ fún. Àwọn kan ti gbàbẹ̀ tó jẹ́ pé àwọn òbí wọn ti débẹ̀ over 50 years ago. Wọ́n ṣẹ́tún gbà tẹ́nì kankan ò lé wọn tí ò lé wọn. Ní tá a fi sílẹ̀ láwù tá a fi sílẹ̀ fúnlé àwọn ẹranko. Báwo ló ṣe wá dilé àwọn ènìyàn? Ẹ dákun ẹ bá wa lẹ́kọ̀ọ́sẹ̀ ènìyàn kọ̀ọ̀sẹ̀ ẹranko kúrò. Ẹranko gidi ni ẹ kó bẹ̀ tó bá jẹ́ pé dídáná kẹ́ranko ọmọ ẹgbẹ́ bẹ̀. Àfẹ́sẹ̀ ènìyàn sẹ́ranko ń bẹ̀. Bóò níbẹ̀ yẹn ò ṣe ní di ṣọ́ọ̀ṣì ìbànújẹ́ míì lọ́jọ́ iwájú látẹ́sílẹ̀ mọ̀nà ìdámá kúńtà mú kó tẹ́jìrà. Nítorí náà ayàkúrá ní ta'awanu 'ala al-birri wa taqwa wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan. Àwa tá a jọ jẹ́ ọmọ ìlú ẹjẹ́ bára wa sòdodo ọ̀rọ̀ ká máa bára wa jà nítorí ẹ̀sìn wallahi kò mú kí ẹnìkan kan wá o. Bandit ò ní ya ẹnìkan sọ́tọ̀ o pé mùsùlùmí lélẹ́yìí Christian lélẹ́yìí ìtura wọn àfẹ́ mọ́ o. Gbogbo ẹ̀yin onírètìkà ideology ẹ dákun ẹ ṣe sùúrù. Èmi gan ti decide pé máa dákẹ́ lórí ọ̀rọ̀ yín kálàáfíà ó lè jọba nítorí ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kọjá ìyẹn tẹ́ ẹ bá tún dá mi ilẹ̀ o torí tẹ́ ẹ bá tún dá mi ilẹ̀ ẹgbẹ̀rún ariwo yín ò mú fún mi àdéjì ẹ odidi ìlú kan àwọn kan kóra wọn jọ wọ́n ń pariwo wọ́n ń post kí ló kàn mí máa sọ òdodo nítorí ijọ́ tí máa pàdé ọlọ ní tí mo bá sọ tí ò bá rí bẹ́ẹ̀ ní kẹ́ ẹ sọ pé ní tó sọ yìí irọ́ ni ẹ má máa lọ mọ́ nǹkan mi lọ́rùn ó sì ń tẹ́ fẹ́ fẹ́ máa ké gbẹrú ṣe níjọ́ ẹ ti ń bá mi fà sẹ́rí mi kí n rọ̀ rí lórí òdodo tí mo wà yìí pé ọ̀kan nílẹ̀ Yorùbá àwa kì í yà ń bí báyìí àti Christian àti Muslim àti traditionalist ọmọ ìyá ni wà lẹ̀ Yorùbá ẹ má gbé ẹ̀sìn fìtínà wá sọ wá dọ̀tà ara wa à nígbà àláfíà là ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ tó kó wàhálà yẹn dé mo ti kó lórí chapter yẹn tẹ́ ẹ bá tún dá sílẹ̀ o àmọ́ in uditun udna wa in zidtun zidna tẹ́ ẹ bá tún gbé mí ìwọ̀lú tó tún di wàhálà á tó pariwo yín kódà bẹ́ẹ̀ bá tún ṣe tó burú jù yẹn là á náà tó pariwo tó burú ju eléyìí tẹ̀ sí lọ ìran Yorùbá ẹja ronú ẹja síra wa lọ́kàn ọmọ ìyá ni wá bógun bá ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá mùsùlùmí ò lè kọrí Saudi Arabia wọn nígbà wa ẹ̀yin Christian ò lè kọrí Jerusalem wọn nígbà yìí ẹ̀yin traditionalist ò lè kọrí sí Brazil wọn nígbà yìí. This is the only land we've been given free of charge by Almighty Allah, is free of charge from our Creator. This is the only land we can live together in peace without a single visa. Why can't we live together in peace? Ní tìtorí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ wo tí wọ́n ti bàjẹ́ ẹ wo bí wọ́n bà mí jẹ́ dé ẹja bẹ̀rù Ọlọ́run látẹ́sílì mọ̀nà ìdámá kóńtàmùkù tẹ́jìra ẹ wá rí níparí Kùránì ní ta'awanu 'ala al-birri wa taqwa ẹ fọwọ́sowọ́ lórí ìtọ́jà ẹ cooperate lórí ìfọ̀kànbalẹ̀ ẹ̀yin tẹ́ ń fẹ̀sìn jẹun fi tribal kìíní jẹun ó tó gẹ́ ó ń kálukú wá ṣẹ̀ṣẹ̀ ẹ má fẹ̀sìn dá wàhálà sílẹ̀ láàrin wa mọ́. Mo kí bàbá wa President Tinubu ẹ kú oríire gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ mo kí yẹn kú oríire mo kí gbogbo sàràkí ilẹ̀ Yorùbá a kú oríire. ọyá ẹ máa dá sí i. hello. láàrin kọ́lá ilé òtún. ẹ ṣeun. ẹ kú àtúnṣe. ẹ ṣeun. àrùn àmì láti sẹ́yìn. ẹ káàbọ̀. mo kí ẹ kú iṣẹ́ gbogbo tí olóyè Sunday tó fún wọn sọ lẹ́ẹ̀ la gbọ́. báàmí mo ń gbọ́. ìtọ́jú nípa náà ló rú wa lójú níbi ọ̀rọ̀ ni. àkọ́kọ́ náà nǹkan tó kọ́kọ́ yà wá lẹ́nu bẹ̀ ni pé bí àwọn ọmọ yẹn ti dé gbogbo wọn láì jẹ́ pé ìkẹtẹ̀tẹ̀ ọwọ́ lára. pé ó yẹ kí káàtì èyàn bá kíní kan sọ oníṣọ̀nà sọ̀rẹ́ ká má lámì àwọ̀ lára rẹ̀. ìlú parọ́ fún yóò tó jẹ́ pé ìwọ́n dín ọlọ́run pé kẹ́nìkẹ́tẹ́ inú wọn tí wọ́n pẹ̀ sí lẹ́yìn àwọn tó fẹ́ yí pé wọ́n dú àtẹni tó torí kú nígbà tó rẹ fún wọn tí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wọn ṣe dé wọn kọ́kọ́ yà wá lẹ́nu lọ. ṣé wàá rí ẹdúró bá mi ẹlẹ́ẹ̀kejì wa ni pé nǹkan tó tún rú wa lójú ni pé nígbà tí àwọn pípù yìí tí wọ́n fẹ̀ sí túnbú èèyàn tí gbogbo ẹ̀ dẹ̀ rí fọ́tò wọn kí ló dé tó fi jẹ́ pé bàbá wọn pa nínú wọn ṣé bá alápàá lè wo fídíò àwọn tí wọ́n pa. Sarah Sandy ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn tó pa sílẹ̀ o àwọn tí wọ́n mẹ́jọ tó ọlọ́ tó kó ọjẹ́ kí ló dé tó òde fídíò wọn kárí wọn. báàmí òní ìbàjẹ́ fún yín àárín ẹrú wa lójú díẹ̀. ọ̀dà ẹja tún gbọ́ tẹ lòmí ẹja tún gbọ́ tẹ lòmí. àrùn àrùn ti fẹ́yìn. àrùn 1 08142491006. pàápàá ẹ jẹ́ kẹ́lòmíì bá wa dá sí o 09123708675.
hello. hello. wọ́n lé wọn bá. wọ́n lé wọn bá. wọ́n wá rí. hello. hello. iṣẹ́ bíi márùn-ún ni ọlọ́wọ́ bọ́tìnì ń ṣe papọ̀ bí ṣe ń kọjú síbì ní kọ̀yìn sọ́hùn. hello ẹ káàárọ̀ o. hello. hello ẹ káàárọ̀ o. hello ẹ káàárọ̀ o. ejò ti fẹ́ lọ́wọ́ nú pẹ̀lú fóònù yìí. ó ríǹgì gbọ̀nràn nù lé ó ríǹgì gbọ̀nràn nù lé kò ríǹgì jáde. hello ẹ káàárọ̀ o. kábíyèsí. ọbẹ̀ òfẹ́ ẹ̀yin abanijẹ́. nǹkan míì ti wọ̀. ìwọ ọmọ ẹ ọmọ gbàbọdè ìwọ ọmọ ẹ hello. hello. ẹ káàárọ̀ ẹjá gbọ́rùn àwọn aráàlú ẹjá káràlú ọsọ tí wọ́n jẹ́ ń wí tèmi. hello. ẹ káàárọ̀ o. àmì ọlọ́run. adúgbòpá àwọn ọmọdé láyọ̀ àtàlàáfíà. ẹ ṣeun. ṣùgbọ́n fọ́tò àwọn gẹ́gẹ́ bí àròsí sọ láti fún fọ́tò àwọn tí wọ́n kó àti òkú àwọn tí wọ́n kó yẹ kí wọ́n jọ̀kọ́ ọmọ nàìjíríà kárí gbogbo ohun tí ń lọ lóòótọ́. ó yẹ kárí. láti tẹ̀lé ọbí tí nǹkan yìí ti ń ṣe wá. wọn ò tí ì sọ pé wọ́n dá àwọn yẹn lẹ̀ o. àwọn tí wọ́n kó òun ó fojú balẹ̀ ẹjọ́ bóyá wọ́n ń ṣèwádìí lọ nípa wọn ni o. aláàárẹ̀ yìí sì ránú ilé bọ́ bá domi wọ́n gbọ́n jáde o. kọ́ bá kí wọ́n ṣèwádìí wọn kí wọ́n ṣú ẹ̀fà ọmọ nàìjíríà kárójú wọn. kí gbogbo wọn rí bí ìwádìí ó ṣe máa lọ. kárí ojú wọn báyìí torí gbogbo wa là ń sọ fún nígbà tá a rà wọn. ẹ ṣeun. hello somebody. hello. ẹ káàárọ̀ o. hello ẹ káàárọ̀. ẹ kú ojú ọ̀rọ̀ mi kọ́ ló ló ti bí mi bàjẹ́ fún mi. àbábá bíi láti tó lé ní akẹ́dẹ́mì. ẹ ṣeun. ẹ̀rọ̀ṣà tẹ́ rí àwọn tí wọ́n ní wọ́n kó ó yẹ kí gbogbo àwọn aráàlú káwé ju wọn. bẹ́ẹ̀ sẹ́ẹ̀dẹ̀ wíwádìí tí gómìnà láwọn fẹ́ ṣe. pẹ̀lú àjọfọwọ́ sí. pẹ̀lú àjọfọwọ́ sí tí wọ́n bẹ́ẹ̀ ni mo fọwọ́ sí kí wọ́n ṣèwádìí kí wọ́n fojú àwọn aṣèbí rẹ̀. lórí ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn gan lọ́jọ́ iwájú. lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kà wọ́n gan. láti lónìí ìdájọ́. ọ̀rọ̀ gidi ni. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.